Èkó wó ọjà alábàrágọ, àwọn oníṣòwò faraya. Àwọn oníṣòwò ní ọjà alábàrágọ tó wà ní ìjọba ìbílẹ̀ Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó ti ń béèrè fún owó gbà-má-bínú lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ náà lẹ́yìn tó wó ọjà tí wọ́n ti ń ṣòwò. Ọjà náà tí ọ̀pọ̀ àwọn oníṣòwò ibẹ̀ wá láti àríwá Nàìjíríà sọ pé àwọn dúkìá tó lé ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà ló ṣòfò níbẹ̀. Àwọn oníṣòwò náà tún fẹ̀sùn kan àwọn kan lára wọn pé wọ́n pawọ́pọ̀ pẹ̀lú ìjọba Èkó láti wó ọjà ọ̀hún lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ fẹnu kò láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba fún àtúnṣe ọjà náà. Wọ́n ní ìjọba Èkó gbọ́dọ̀ san owó gbà-má-bínú fún àwọn láti lọ́ọ́ fi wá òwò ṣe lágbègbè míì. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ, wọn kò ṣẹ̀ ìjọba, bẹ́ẹ̀ ni wọn kò hu ìwà ọ̀daràn kankan kí ìjọba tó ṣàdédé bẹ̀rẹ̀ sí í wó ọjà náà. Nítorí náà ó gbọ́dọ̀ fún wa ní owó gbà-má-bínú. Agbẹnusọ àwọn oníṣòwò ọ̀hún Adamu Katagum sọ pé wọ́n bà dúkìá tí owó rẹ̀ lé ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà jẹ́ láì kọ́kọ́ kìlọ̀ fún wa tẹ́lẹ̀. Kódà wọn kò gbà wá láyè láti kó àwọn dúkìá wa kúrò níbẹ̀ o. Gbogbo ibi tí a ti ń ta àwọn nǹkan bí ìrẹsì, ẹ̀wà, àgbàdo àti àwọn nǹkan míì ni wọ́n dà wó. Wọ́n wó ilé alájà mẹ́ta tí à ń kó ẹrù sí tó fi mọ́ ilé alájà méjì míì. A béèrè fún ẹ̀tọ́ wa látàrí pé kì í ṣe àlejò níbi àwa àtàwọn ẹbí wa sì ti ń gbé níbi ó ti lé ní 50 ọdún sẹ́yìn. Ọ̀kan lára àwọn oníṣòwò tí ọ̀rọ̀ náà kàn, Bala Kofarsabuwa, sọ pé ìjọba fi àwọn pé àwọn aláìnílélórí tó ń gbé lẹ́bàá ọ̀nà ó sì wó àwọn ṣọ́ọ̀bù àwọn. Sàbúwá ṣàlàyé pé ọ̀rọ̀ yìí ti dá rògbòdìyàn sílẹ̀ níbi àwọn kọlọ̀rọ̀ sí ti ya bo ṣọ́ọ̀bù àwọn èèyàn wa tí wọ́n sì ń jí àwọn ọjà kó níbẹ̀ látàrí ìgbésẹ̀ ìjọba ọ̀hún. Ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2025 ní ìjọba Èkó bẹ̀rẹ̀ sí í wó ọjà alábàrágọ títí di 20 oṣù kan náà. Láti ọdún tó kọjá ní ìjọba Èkó ti fẹ́ wó ọjà náà, àmọ́ olórí àwọn Haúsá ní ìpínlẹ̀ náà, Aminu Yaro Dogara, dá sí ọ̀rọ̀ ọ̀hún. Ọjà náà jẹ́ ọ̀kan pàtàkì tí wọ́n ti ń ta àwọn ohun jíjẹ àtàwọn ohun ọ̀sìn láti àríwá Nàìjíríà. Ìjọba Èkó ti ní ìdí tí wọ́n fi wó ọjà náà kò ṣẹ̀yìn ìgbésẹ̀ láti tún kọ́ kó lè bá ìgbà mu. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó ń wá ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.